ìgárá ọlọ́ṣà ṣorí wọ́n tiẹ̀ òun gbàbọ̀dé wọ́n lé kú tá ìkú ó lè ti ń gbàbọ̀dé tí ló ṣe yìí àbọ̀ apá ló kọ́ ni. téèyàn bá rò pé bí òun ṣe kí ni irọ́ ló pa ó lọ́wọ́ ni fún iṣẹ́ o. àlọ́ èmi ni olúwa wí bẹ́ẹ̀ ni ojú mi náà rí rẹ́dẹ̀rẹ́dẹ́ ni ó lè rí rẹ́dẹ̀rẹ́dẹ́ yẹn pàápàá bí mo ṣe ń sọ̀rọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ojú mi rí rẹ́dẹ̀rẹ́dẹ́ yẹn lọ rí bẹ́ẹ̀ ni alẹ́ àjò ni mo bá ń bì alẹ́ ẹ̀ ni mo bá ń bì tó mú gbogbo owó iléeṣẹ́ ìwádìí tó fẹ́ wá kó lọ tó fẹ́ wá kó gbogbo ẹ̀jẹ̀ ń bí bẹ́ẹ̀ ni àwùjá kéètì bá kò burú ọjà kò burú bó bá ṣe jẹ́ màjẹ́kẹ́ mọ̀ ọjà ẹ ṣe. alàgbà yíyí irú kílẹ̀ sọ lẹ́nu yíyí òfin lòdì sí ní sọ yìí o òfin lòdì sí o. kí ló òfin lòdì sí o lè yẹn o lè burúkú yẹn tí o bá jẹ́ o lè kí ló ń wá ní kí ló ń wá tí o bá jẹ́ kó wá kó nídìí ẹ̀rọ kí ló ń wá. ẹ̀rí ni mò ń wà náà ẹ̀rí là ń gbá fún ẹjọ́ tá a fẹ́ ṣe. ẹ̀rí ló wá ní o lè ẹ̀rí kọ́ àpótí mi ìwọ ńlá ẹ̀rí bí olè ọlọ́ṣà ìgárá orí àgbébọ̀ adìyẹ lọ́jà òbẹ́mọ àánú ẹ̀ ṣe ní igi ọ̀gẹ̀gẹ̀ ọlọ́mọ kúyà ọ̀dọ̀ ń wà mọ́ yẹn lórí ni tó ti rí àlẹ́ ẹ ló fọ́gi lọ àlẹ́ ẹ níbi pé kó má pọ̀pọ̀ ló fi fọ́ lórí. mo rí ní kété tí bá kúrò bí ìwọ́n tiẹ̀ gbogbo ilẹ̀kùn tó wọ̀ nínú iléeṣẹ́ pátá tí kò kó kọ́kọ́ lọ fún olórí ẹbí ó gbọ́ mi. ó yá ìta. ẹ farabalẹ̀ o tí ì lè tó lọ. ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè jù bẹ́ẹ̀ lọ gbàbí farabalẹ̀ ìdájọ́ ó lè àtọ́wò ń wẹ̀rì tó ti rẹ́rì ẹ ti rẹ́rì wọ́n yá wa lọ́wọ́ ṣiṣẹ́ wà ló ti rẹ̀ àfàyà wa mú àwọn rẹ́rì. ìbéèrè tá ò rí yé tó ṣòkò yóò tá ò mọ̀ tó bá ṣòkò ẹni jẹ. tíjà bá wà ká parí ẹ̀ o. jẹ́ ká fìfẹ́ bára lò. olólùfẹ́ mi má ṣe bínú o. jẹ́ ká fìfẹ́ bára lò. àní tíjà. ẹ fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni sá ẹ pẹ̀lẹ́ sá o lọ́wọ́ ní jáde láburú mọ́ o. àmín. ẹ sá ẹ ọmọ ojú yìí. mi ò rántí. èmi ni agbẹjọ́rò fún ìyàwó ọmọ yín. ẹ jèrè ẹ kú iṣẹ́ náà. ẹnì kejì mi yìí. Kúnlé Ìdòwú lórúkọ mi amòfin lèmi náà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe sọ òun ni agbẹjọ́rò fún ìyàwó ọmọ yín lẹ́yìn tí wọ́n wá ṣe ìdájọ́ ẹ̀ tó jẹ́ wípé wọ́n wá dájọ́ ikú fún un èmi àti ọ̀rẹ́ mi àwájọ jókòó àwájọ foríkorí àfikúnlùkùn pé ṣé àwa dáa kó jẹ́ pé ọ̀rẹ́ wa kú àkùnrin ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni wípé ọkọ rẹ̀ ó ti ṣaláìsí ìyàwó náà rí wọ́n ti dájọ́ ikú fún un ọmọ ọlọ́mọ tó wá wà nílẹ̀ ìta ló máa tọ́jú ẹ̀ làwa rò pé kó má bàa rí báyìí ká wá bó bá a ṣe máa ṣe ẹjọ́ yẹn tá a máa kó pọ̀ tá a máa gbé padà síwájú ìjọba kí wọ́n á lè fi tú ìyàwó sílẹ̀ kó lè padà wá tọ́jú ọmọ tí ọ̀rẹ́ wa tó fi sílẹ̀ kó má bàa kó àkùnrin ìyẹn làwọn àṣejọ jókòó láàjọ gbìmọ̀ pọ̀ láàtò gbogbo ẹjọ́ yẹn pọ̀ ẹjọ́ yẹn lè ti wá pé ó wá kó ká gbé síwájú ìjọba ṣùgbọ́n nǹkan kan tó ṣì ń ká wa lọ́wọ́ kò láti lè gbé ẹjọ́ yẹn lọ kí wọ́n fi tú ìyàwó sílẹ̀ kó fi wá tọ́jú ọmọ ní ẹ̀rí kan tá a dẹ̀ sọ inú laptop kan ló wà nínú ilé ọmọ yín tí wọ́n ní wọ́n ti tì lẹ́yìn tó ṣaláìsí tọ́dẹ̀ ní ọwọ́ yín ní kọ́kọ́rọ́ wà n tó mú wa wá nìyẹn.
ẹ ṣé mo dúpẹ́ láti ọjọ́ tí Wálé ti kú ni mo ti tọ́jú kọ́kọ́rọ́ dọ̀ ẹ ṣé mo dúpẹ́ ló wá rìn lọ nítorí ń sọ fún mi nísìnyí ni wípé ẹ ti lọ foríkorí bí wọ́n ṣe dá ìyàwó sílẹ̀ kó lè ráyè wá tọ́jú ọmọ kó má bàa sí àkún tí yóò ní bàjẹ́ àmísà ẹ̀yin náà ní kákùn ẹ ṣé mo dúpẹ́ àkúrò ọ̀dà bá àgbàgbé lójú kọjá lọ ìyàwó tó pọkọ má tó pa náà ọmọ àwa máa rárá wa ẹrù dà ẹ jèrè kí wọ́n ṣe ń gbé inú ilé láptọ̀pù wà tẹ́ fẹ́ mú ẹ̀rí kan bẹ̀. Nbọ ẹ̀dá kan òkè. Okay sir. Ìṣìnà. Kí asa fi túyàwó ilẹ̀. Bẹ́ẹ̀ni tó tó ọjọ́ ayé. Kọ́ni wọ́n máa kọ́ àkó wọn. Ọjà àgbà ẹjọ́ ló ń bọ̀. Ẹ ṣe wà bá. Ń bọ̀ mọ́. Ẹ ṣe wà. Ṣé mo sọ fún ẹ? Fúnmi bò fún ìjọba ìṣe ń bá wa sọ̀rọ̀ ṣé kò dà ìṣe dàbí pé bí abíyẹ kan ṣá. Ẹ̀tọ́ bá wò sórí ẹ̀ wọ́n ti ní bàbá yẹn gbọ́n ṣe ń lọ bẹ́ẹ̀ inú kò gbogbo ṣe ń ṣàdúrà fún wa ọ̀rọ̀ àkúrò tá a tún fi sí yẹn òun ló mú wọn. Ǹjẹ́ mo kàn ní wọ́n tó ń bọ̀? Òde dúró wọn ti lè mú kọ́kọ́rọ́ wá. Kọ́ tó dé ìgbìmọ̀ àgbẹ̀ tí nǹkan mú kan fi ń padà ní. Ẹ máa dúró dé o máa dúró dé o. Rọ́rọ́ ìrẹ́ nà. Mo fẹ́ sáré mọ̀ kan ní mọ́tò ni. Inú mọ́tò sẹ́kẹ̀tì ẹ̀ sáwà mi. Má pẹ́. Pẹ̀lú ẹ̀mẹ̀. Mo pàdé ìrìkejì ẹni tó bọ́ síta. Ó lọ sáré mú nǹkan nù mọ́tò ni. Kókó oṣù kí n fún ẹ̀yin méjèèjì mo fẹ́ fi lé lọ. Àbọ̀ nǹkan lágbẹjọ́rò. Olùbọ̀ tèmi náà lè gbà. Ìwọ náà lè mo lè gbà. Dáǹsó. Nìṣó. Adé ṣe ń kọ́ sá. Ó ọ̀rẹ́ ṣe ń kọ́ arákùnrin àwọn apààyàn ní kí ló dé èyí fẹ́ gba apààyàn sílẹ̀. Orí èkejì orí rẹ̀ yọ tí iṣẹ́ méje ọ̀jẹ̀ ìyá ń bì lónìí. Ẹ̀yin èèyàn ẹ jáde síbí ìkẹrẹ. Ẹ̀yọ̀ síbí wọ́n dẹ̀ wọlé kí n mú kọ́kọ́rọ́ wá o àwọn fẹ́ gbé láptọ̀pù kó a dá fún yìí orí èkejì ẹ̀ yọ àwọn olórí burúkú olóṣù. oníkòwò ni mọ́tò ṣòbó rẹ̀ ti sá lọ sí. ṣé mo sọ fún ẹ mo ní bàbá ìmọ̀lára fún mi sí oògùn ṣé mo ní kò jẹ́ náà lọ ìwọ ògbà. O ti sá lọ mo ti dá jẹjẹ yà mí fìmílẹ̀ jẹjẹ yà má ẹ̀bùn fìmílẹ̀ o. ok. o dá jẹyẹ ṣe ìyá jẹ́ gẹ́gẹ́ rẹ́sì àbẹ́bà tí wọ́n bá yàn jẹ. kì í ṣe ráìsì kì í ṣe bà ṣebí mo ti dá jẹ máa jẹ rora mi fìmílẹ̀ kó máa lọ ẹ̀bùn sọ́rẹ́ o. wọlé jọ wọlé. ọ̀rọ̀ àpẹẹrẹ ló lọ. Fúnmi ó dàpọ̀ àwọn ilé wọn tó ìwọ̀n fún lílo lọ́tọ̀ ni láì jẹ́ owó yàrá mù ó bá rẹ̀ nọ́nọ́nọ́ lọ́mù dúpẹ́ o wàrà yọ̀mù gan lé mi. àwọn ṣe ẹ̀yẹ kankan bí oṣù yẹ fẹ́ má jẹ́ fi kọ́ra gbogbo kéde kó jẹ́ orí ẹ̀ ni máa lù sí o. ọ̀rọ̀ human rights wàhálà ni o lẹ́yìn náà náà bọ̀ ti gbọ́. orúkọ rẹ̀ afẹ́ bá mi mọ́ kíní bí ìgbẹ́ kó wá máa fi mí ṣe ẹ̀ kó má di ara ẹ̀ ní máa fi gbogbo kọ́ra ẹ̀ sí o. ara mi náà ibi olùdágbó àwọn olùdágbèsè ni ní ẹgbẹ́ náà yẹn wọn wọlé àǹgbà àbíṣe ọlọ́dẹ̀ẹ́bẹ́. ọ̀rọ̀ ti yá ń bínú nìyẹn olùdájọ́ wa bá mi ṣe. sọ́kọ́ láti bẹ̀rẹ̀ mi yàrá ìfúnlẹ́pọ̀ tèmi lọ. ìyàwó rẹ̀ ti kọ́ ṣáwà láì.
kí ló ṣe àwọn èèyàn ń bọ́ láti inú ilé jókòó dáadáa kí ló ṣẹlẹ̀. Alan mo lálàá àbí mo ṣáṣùn ni àbí. ibi tí mo fi ẹlẹ̀ ní kémi tó wọlé lọ sùn. mo kàn rí pé mo dìde ń bì mo dìde mo wá rìn jáde bóyá mo tiẹ̀ wá wọ mọ́tò ní o àbí kò tiẹ̀ dẹ̀ yé mi bóyá mo wa mọ́tò mo kàn rí pé mo bára mi nílé àwọn adùn. lójú ayé àbójú àlà. ṣe mo kúrò ń bí ilẹ̀ bíbí náà mo sùn sí. òun ló ṣe yà mí lẹ́nu. àlá náà ni mo kàn rí pé mo bára mi wájú ilé wọn àwọn adùn mo sì déwájú ilé yẹn báyìí ilẹ̀kùn yẹn ṣí fúnra ẹ̀ ó ṣí fúnra ẹ̀ wọ́n á wọlé ṣé mo tó ti ẹ̀yà mi lẹ́nu jù ní pé bí n ṣe wọnú ilé yẹn báyìí ohun tí máa kọ́kọ́ rí gbàrà ní láptọ̀pù àfi bí ìgbà tó yẹ pé nǹkan kan náà fà mí lọ sí díẹ̀ báyìí bí n ṣe máa rí díẹ̀ báyìí fúnra rẹ̀ ló fi password sí ló ṣíra ẹ̀ n ti máa kọ́kọ́ rí bẹ́ẹ̀ bí ó kọ́ ṣàṣìwé kan ṣá nípa bóyá bí bísínẹ́sì kan tí ọkọ̀ adùn tó ṣolóògbé wálé àbí kí wọ́n porúkọ ẹ̀ bóyá wọn àtẹnìkan ní nǹkan bóyá bísínẹ́sì kan kìíní kan orúkọ ọ̀gbẹ́ni atúrú àbí atúrú ṣá orúkọ tí mo rí yẹn bí wàá mọ tó wá dà wọ́n pọ̀ bọ̀ mo rántí orúkọ yẹn mo rà àdírẹ́sì ọ̀gbẹ́ni yẹn atúrú yẹn mo rí. wò kúnlé sórí alágọ̀ bóyá nǹkan tó rò sùn lálẹ́ wọn fi lára tó ló ń lọ ń bọ̀ yìí lórí wo tó ló sọ yìí sìn kò dé mi lójú kú bá kínní àbòyè rí nìyẹn. ṣùgbọ́n mo rà àdírẹ́sì yẹn sẹ́ mo ṣe rántí ẹ̀ mo dẹ̀ rántí orúkọ yẹn. báwo la ṣe á lè get address yẹn báyìí. bóyá taba wo map ìlú yìí taba lè wo map ìlú yìí taba rí àdírẹ́sì yẹn a jẹ́ pé kì í ṣe àlá lásán. taba lọ wo map taba rí ìwọ̀n ti dẹ̀gbẹ̀jì nìyẹn o torí èyí tó sọ yìí sìn láti bá get map àlè mọ̀ bóyá ọ̀tọ̀ ni àbí lọ jẹ́ ká try ká get map yẹn. oníkanlé àbí. mo nílé ṣe lọ gbọ́ bọ̀tù wàhálà yìí ti pọ̀ jù fún arábàlẹ̀ díẹ̀. get map. ọ̀rọ̀ ilé ayé ó sì kò máa yé mi mọ́. ọ̀rọ̀ ilé ayé ó sì kò máa yé mi mọ́. èèyàn ò mọ̀ pé ayé lè o a ò bá ti múra ìjà wa. àpájùlẹ̀ tó jẹ́ ẹ̀rọ olùkọ́ àlùkò nínú orí láptọ̀pù wálé a rí i pé nǹkan dà yẹn pọ̀ tó jẹ́ pé owó tó tóbi 50 mílíọ̀nù náírà ni owó tí bísẹ̀sì yẹn mú. 50 million right? bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. kọ́ńtàdì skul rẹ̀ nìyẹn tí Mr. Ajayi la gbéṣẹ́ fún dèrè sọ pé Mr. Wálé ló máa dáwọn ṣe gbogbo arrangement. èèyàn ò mọ̀ pé ayé lè o a ò bá ti múra ìmọ̀ ọ̀kan tí mi máa gbà yín ni wípé láti sìn lọ kí ẹ bẹ̀rẹ̀ sí ní rìn pẹ̀lú ìfura bẹ́ẹ̀ ni ìfura òun nìrìn àparò ọ̀rọ̀ ọ̀jọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe wọn lọ. ẹ ṣe ọ̀rọ̀ ilé ayé ó sì kò máa yé mi mọ́. ọ̀rọ̀ ilé ayé ó sì kò máa yé mi mọ́. èèyàn ò mọ̀ pé ayé lè o a ò bá ti múra ìjà wáyé. àwọn amòòkùn ṣèkà o tó ń gé mi láyé kú. ohun tó pamọ́ o kedere ni lójú Olúwa. kí ló wá lé wa kí ló wá ṣe ń lé wa. alàgbà take it easy
ẹ̀gbọ́n náà kí ló dé kí lẹ wá ṣe nínú ilé mi kí lẹ wá dénú ilé mi kí ló fa ilé kí lẹ fẹ́ wá mú ẹ̀rù pẹ̀lú wá gbé ìmúlẹ̀ mi kò sáyè yẹn kò sí àyè yẹn ilé tèmi ni mo wà yín o inú ilé mi lẹ ti wá bá mi kò dẹ̀ sí tó tí mi ò lè fi pa kò sára tí mi lè fi dá. lẹ́wọ̀ alàgbà àwa bá yín jà akọni ká wá bá yín ní gbólóhùn ọ̀rọ̀ díẹ̀ ni. gbólóhùn tí báwo kí ló pa èmi àti yín pọ̀ tẹ́ ń gbà mí ní gbólóhùn kí ni gbólóhùn èmi àti yín ó ti dá ọmọ tí màá ṣe fún yín nígbà tí ọlọ́pàá bá débi àjọ fojú rẹ̀. tó bá ṣe pé ti ọlọ́pàá ni ọ̀rọ̀ nípa ikú wálé olùlú adébí. ikú wálé. bẹ́ẹ̀ ni. akéwì yẹn ṣe láti gbé wá síbi ẹ̀yin jẹ́ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí wálé. ẹ wo alàgbà gbogbo àṣírí yẹn ló ti tú sí wa lọ́wọ́ nǹkan tó pa ẹ̀yin adé àti bọ̀sùn pọ̀ gbogbo ẹ̀ láti rí díẹ̀. adé àti bọ̀sùn èyí tó pa wá pọ̀ kí ló pa wá pọ̀ kí lọ sọ pé ó pa wá pọ̀ ó kọjá iṣẹ́ tí mo gbà ń bẹ̀ ni àbí mi ò lè gbaṣẹ́ mọ́ lọ́wọ́ àwọn èèyàn ṣé tí n bá gbaṣẹ́ iṣẹ́ tí mò ń ṣe jẹun ṣé yẹn fakú fún èèyàn ni ọ̀dà gbogbo ọgbọ́n yín lórí mi gbogbo ọgbọ́n yín pátápátá lórí mi ẹ̀yin náà dẹ̀ gbà pé ọkùnrin mi bá ń lé. ẹ wo alàgbà àdàkẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa tá a máa fi rí di ọ̀rọ̀ yìí gbogbo ìtẹ́ ìṣe yìí ò lè ṣe wá láǹfààní o. nígbà tó ọlọ́pàá bá débi àjọpọ̀ àwọn pọ̀ débi ọ̀rọ̀ yìí wọ́n sọ fún mi pé lè ní mò ń jà ní mo ṣe lè gbàṣẹ́ wọ́n sọ fún mi pé mò ń jalè ẹ jọ ẹ jáde kúrò nílé mi. alàgbà jẹ́ ká lọ. ṣé yí. ṣé ọmọ yìí ò sọ kọ́kọ́rọ́ mọ́ ilẹ̀kùn tẹ́lẹ̀ àbí wọ́n ti wáyé wọnú ilé wa. àwọn amòkù ṣèkà ó tó ń gé mi láyé kú ohun tó pamọ́ kedere ní lójú oṣù wa. ọgbọ́n wọn ni ẹ̀já. ṣẹ̀rí ọ̀rẹ́ mi ni Kúnlé Ìdòwú. bẹ́ẹ̀ ni ilé ìwé kan náà ni èmi àti ẹbí ṣe criminology. so padà sórí ìbéèrè mi wọ́n ní ẹ̀ jẹun kí ló dé. àti nǹkan gbogbo ọpẹ́ ẹ̀kínú ẹ̀dùn wálé kú wọ́n tún dájọ́ kú fún mi ọmọ mi ti wá dọmọ ọlọ́mọ. ṣẹ́rí ju gbogbo ẹ̀ lọ àdúrà lè máa gbà àdúrà ló bá ṣẹ́gun lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣe ìfàjẹ́ lórí ẹ̀ṣẹ̀ àìmọ̀dé ṣùgbọ́n kò sí ohun tí àdúrà ò lè ṣe ẹ máa gbàdúrà. mo ti gba kámú kádàrá ọ̀ṣẹ̀ máa gbà mo ti gbà pé mo ṣe kọ́ nìyẹn báyọ̀ mọ tèmi ṣe rí ni mo gbà. ṣẹ́rí gbogbo ìrìnàjò Kúnlé gbà láti rí wípé wọ́n tú di ìfẹ́ kókò tó wà lẹ́yìn wàhálà yìí ẹ jẹun ìlú náà dá kankan àìsàn ló máa ń wá ṣẹ́kítẹ́ ẹ jù. Oyindamola àwọn ti débẹ̀ tún gbé tuntun jáde ó táwọn yọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹlẹ́rìí làkọlé rẹ̀ ẹgbọ́n ta ló máa ṣẹlẹ́rìí fún aláìlẹ̀ nìkan ẹlẹ́rìí Òkìkí films and music ló ń ta ọ́
sinimá tuntun ẹlẹ́rìí gbogbo yanijẹ àkàlà yanijẹ alágbára tí fọmọ odò rẹ tí ọkàṣà ọmọkùnrin kàkà àbájá ṣé báyìí ni wọ́n ṣe ń tún gbogbo tán ti yà ń jọmọ tààrà ó mà ṣe o ẹlẹ́rìí dà táwa ló fẹ́ fẹ̀mí ẹ̀wé wò kó nawọ́ sókè sinimá tuntun ẹlẹ́rìí operation depression detection rejection ẹlẹ́rìí as produced by Oyindamola àwọn ti débẹ̀ and directed by Antalaniyan starring Kọ́lá Olówó Antalaniyan Fẹ́mi Adébáyọ̀ Oyindamola àwọn ti débẹ̀ Ẹniọlá Ọláníyan Fọlúkẹ́ Dàmọ́lá Kúnlé Adégbìtẹ́ ìmẹ́nimọ̀ lórí PCV àti DVD ló wà o ẹlẹ́rìí marketed and distributed by Òkìkí films and music fún ìdílé Ìdúmọ̀tà Èkó àti 5 Alhaji street Ládégà bus stop Ìkòròdú Lagos sinimá tuntun ẹlẹ́rìí ó ti wà káàkiri wètèwètè ló ń tà. mo fẹ́ràn rẹ̀ and ó mọ̀ pé bọ́ọ̀rọ̀ ẹ ṣe mú ẹ káàkiri ẹ̀rù ń bà mí ni wọ́n gbò mọ́ mi lọ ó dùn pé èmi ò lórí kí n máa fóbi méjì. o ò fẹ́ kán gbà mí mọ́ ẹ lọ́wọ́ ìyẹn ló mú ẹ lọ máa sọ̀sọ́kùsọ kiri àdúgbò ṣé wàá ti mọ nǹkan tọ́rọ̀ náà ti fàṣà ọ̀rẹ́ mi ti dèrò ọ̀run sìn ọkọ ẹ̀ ó ti rán lọ sẹ́wọ̀n ṣé o mọ̀ pá pààyàn ni ẹ́. kí ló dé náà tẹ́yìn obìnrin máa ronú báyìí náà ṣé gbogbo ẹ̀ ń bá kọlà lẹ́rù pé ọ̀lọ́pọlọ ni. mi ò ti ṣe rí. Tọ́kẹ́ sórí tí bá ka 3 tí o bá fi aṣọ ilẹ̀ ilẹ̀ á ga jù ẹ lọ. kí ló fẹ́ ṣe bàbá ńlá ẹ ìyá ìyá ńlá ẹ mẹ́ta ńlá ẹ gan pàápàá wọn ò bí wọn dá. ẹ má bínú sá. nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ṣe bí kàkà kó lọ bá àwọn tó lọ mọ ṣe bí mi ló máa bá. kódà èmi náà mọ̀ pé yóò dùn yín àmọ́ sẹ́rí bọ́rọ̀ ìṣẹ̀ṣẹlẹ̀ ibi ẹ̀mí mi kọ́kọ́ lọ torí ọkà mi lára pọ̀ bó ṣe ṣẹlẹ̀ báyìí ibi ẹ̀mí mi kọ́kọ́ lọ mọ́ lọ́hùn. sẹ́mi pé oore lọmọbìnrin yìí ṣe pé kí ìyàwó mọ̀ jẹ̀ tí ń gbà tí a pa ọmọ yín ẹ má fi ẹ wọ adẹ́tẹ̀ ò lè fún wàrà o ṣùgbọ́n lè dágbà wàrà nù. pé kò sọ̀rọ̀ láti bá tó dáa jẹ́ ọ akílẹ̀ sọ tí ó dùn yìí èmi ò ní ṣùgbọ́n ń gbọ́n àtọ́ nìkan ń sọ ibi ìdàkudà ní ìsìn. ẹ wá ẹ ṣàlàyé ibi tẹ́ ẹ fi ọmọ mi sí ẹ ti ń lọ àbíbọ̀ ẹgbẹ́ ẹ̀sìn tó ń lọ ẹgbẹ́ ẹ̀sìn tó pọ̀ lọ́dún jẹ́rí ẹgbẹ́ ẹ̀sìn tó ń lọ bí báwo bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ wọn ní. kí ló dé. mọ́mì méjì ti fẹ́lẹ̀ o. ọ̀rẹ́ park. kò lè ṣe páàkì mọ́mì. kí ló fẹ́ ṣẹlẹ̀ sí. ọ̀nà kan ṣe ló kù fún abáyé mọ́mì àfi tó bá lè fò bọ́lẹ̀ o. mi ò lè bẹ́lẹ̀ lórí bó ṣe you want to kill me. mi ò pa yín. do something please. fara yín balẹ̀. wọn ò mójú ni wọn ò mọ́ra tó ti yé yín ó yẹ kó mọ̀ nígbà tá a ti ń sọ̀rọ̀ tí a dùn tó ti ń sọ fún wa wípé ṣáwò kì í ṣẹ̀dá ọlọ́run ni ó yẹ kó tún máa mọ̀ pé àrífín títí ti ń wọbẹ̀. ìwọ náà fira ẹ dípò àwọn òbí mi o kówó sí àpò owó òògùn ẹ o wá kó bá pò ó lọ kólẹ̀ lórí ọmọ kan tó o ti believe pé ọmọ tó kówó lé lórí tó bá kàwé tán ẹ máa fi jẹ oúnjẹ alẹ́ ni the same ọmọ ìkí wá ṣe pé wọ́n lè kó léwé nìkan ó ní murder case attempted murder a lot of bad things ló wà lórí ẹ̀ náà ó sì tọ́ bá wá ti skul tán wá mú mi bí báwo mo ṣe fẹ́ sọ ń lé. màdìtá ìjọba máa ṣe gba àwọn èèyàn tán lórí wá. tí o bá nífẹ̀ẹ́ ara ẹ̀ ó bẹ́tà kó fi mí sílẹ̀ kí 10 minutes tó ní ọ̀rẹ́ rẹ̀. ṣé ẹ fẹ́ sọ di Dẹ̀lílà òde òní ni ó fi Samson lé àwọn Philistine lọ́wọ́. very good ohun tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni kó má dé pé mo bá wú ọ̀gbẹ́. but ó mọ̀ pé yóò bá sọ pé tí ajá bá forí kó mi a máa mọ̀ náà lé olóyè. ewo ni lékè wá ń bí lékè wá ń bí mo mọ̀ bá tó fún ní ayé ẹ̀. ẹ̀kọ́ lè rí pé o lè máa mọ̀ sọ fún àwọn fámìlì ẹ̀ nígbà tí bàbá ẹ̀ ṣe family meeting pé you are a successful stupid old man. wẹ́nà ò lè kó bẹ́ẹ̀ mi ò torí mi ò dún lé mọ́ mò ń sá lọ ní òtítí ìgbà tí wọ́n máa fi yanjú ọ̀rọ̀ ayé ẹ̀. ọwọ́ máa bá òun lọ́hùn á ṣẹ̀wọ̀n lọ́hùn yẹn wọ́n á tún padà ju ayé. Different people play this world. Someone like Oba show me love. ọ̀rọ̀ gbogbo lórí àdéhùn ni. àdéhùn kí ni. lórí aṣọ tó ya lọ́wọ́ mi. èwo ló mọ̀ jà gbọ́ ọbẹ̀ lórí aṣọ tó ya èwo mọ̀ jà gbọ́.
Ìbíọdé máa ń kọ́sọ̀ mi Ìbíọdé ọ̀sìn ní sùúrù lónìí ní ìgbà kan lónìí ní ìgbà ó dà lórí Ìbíọdé yín mú ṣòkòtò wa bọ́ nílé. ẹ ká dáa fún ọ ṣòkòtò ọ̀rọ̀ mi lé lọ́wọ́ ṣòkòtò mi lọ́wọ́ mú wá fún ọ nílé Ìbíọdé. Ìbíọdé. ó lọ tí ẹ ṣe máa ṣe báyìí ó mọ̀ pé tí o bá ti gbọ́ mi dáadáa tàbí tọ́wọ́ ìbéèrè ọba yẹra kí n múnú mi dùn. kó dábọ̀ tí ì ṣe báyìí mo ní mo nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo obìnrin ayé yòókù lọ ní gbogbo ìlú ìbáyìí torí tiẹ̀ lè ní iṣẹ́ bóbìnrin kankan sọ̀rọ̀ wọ́n wá ń ṣe mí bọ́ sọ̀rọ̀ mi wọ́n ní mo ti ń tẹ̀lé ọjọ́ mo ní pàkọ́ mi ọ̀gbọ́n ṣùtì orí ẹlẹ́gàn lọ dáàbò. ìdààmú ayé rẹ lónìí kó bómi lọ torí bàbá mọ́ṣẹ́ lọ́wọ́ àpèkọ́ṣẹ́ bàgbà mọ́ṣẹ́ lọ́wọ́ yóò pè kọ́ṣẹ́ kọ́ṣẹ́ náà ni tìlá kọ́ṣẹ́. mo ti lóyún ọ̀rọ̀ nù o sì gbọ́dọ̀ bí. mo gbọ́dọ̀ sọ fún yín. orí kò rí nǹkan gbogbo tó rí pátápátá lèmi náà rí láàrin. Alábí o ti pa mí. Alábí ń dẹ̀ wá ó lọ sọ́nà odò ó lọ rè bomi omi táàmù tá a bá jà tàtàn. Agbáre agbábẹ̀. Alábí omi mi. Ṣé torí wọn ò ti pa ìgbìmọ̀ lọ? ta ò mọ̀ tó bá fara pamọ́ ta ò rí tó ń tó ṣẹlẹ̀ tí kò yé mi lọ. Igi ń bọ̀ wá dá tójú òkùnjọ́ abẹ́lẹ́ rẹ̀ tó ṣú biribiri ta ò rí tó ṣókùn yóò ta ò mọ̀ tó bá ṣú biribiri ta ò rí tó ṣókùn yóò ta ò mọ̀ tó bá fara pamọ́ ta ò rí tó ń tó ṣẹlẹ̀ bàbá àgbàlẹ́ ti ló kó bá ọ̀nà lẹ́gbà ọ̀ àtúntò tó lọ wà lóko bóòlù mo máa wo lẹ́kẹ́bẹ̀ lẹ́nìkan sọ fún pé ìwọ náà wà lóko mo wà jọ mẹ́ta mo wà lóko tí ò sí irú ọ̀pọ̀sí kankan tẹ́ lọ́sẹ̀. àtúntẹ iṣẹ́ lọ́dọ̀ àwọn ìjọba nígbà débẹ̀ náà ní ká lọ wá ìpè ìpè tó tóbi pé ká fi dá iṣẹ́ ọ̀gbìn tìgbàlódé. owó nù àwọn ògìdílé ẹgbẹ́ ìwé ayé ilé ìwé òwúrọ̀ mo ní kí n yanjú ẹ̀ pàkẹ́ kó wá bá ẹ dàjẹ́ ìrọ̀ olórí ẹbí mi. ilẹ̀ kẹlẹ́ wa wò ẹnìkan ní ọ̀fẹ́ ra ni máa ní kí wọ́n wò lẹ̀ kejì mi kókó ti ta tèmi tán mẹ́ ọlọ́fi kọ́lé mo dẹ̀ nílẹ̀ kékeré kan o ilẹ̀ tí mo gbà lọ́wọ́ bàbá láàrin ilẹ̀ yẹn wà bẹ́ẹ̀ ní ìmọ̀ tó. ẹ̀gbọ́n náà tẹ bá gbìyànjú àti wọn kí ló dé àyìn ní kókó sẹ kí ló dé kí là ṣe mẹ. alàgbàjà yìí. lọ́ọ̀yà lóde kí là ṣe. ọ̀gbẹ́ni Àjàyí àṣírí ti tú. àṣírí kò ló tú. gbogbo àṣírí ẹni tó pa wálé bí wọ́n ṣe pa gbogbo ẹ̀ ló ti tú àdìbẹ́rẹ́ nínú. èmi ẹgbà mi ètèrè o olórí ẹbí ètèrè o ẹwọ ọmọ ìrè o alẹ́ adùnìyàn o. ọ̀gbẹ́ni Àjàyí wọ́n sì rí àwíjàre kankan o gbogbo àwíjàre rẹ ẹ̀rí ni fún wa níwájú adájọ́ o ti ṣẹ̀ sófin ọ̀yá ọlọ́pàá ẹsẹ̀ ibi iṣẹ́. Mr. Àjàyí náwó síwájú náwó síwájú. olórí ẹbí kí ló ń ṣẹlẹ̀ yìí. Àjàyí ọ̀nàwọ́ àṣírí ti tú ọmọ tó ní ọ̀pá ọ̀tọ̀ọ̀rán tó fi pa wálé ó ti jẹ́wọ́ wọn ti mú un kí ló ní náwó sí náwó ẹ̀ fún ọ̀ka ẹ̀ lọ yanjú ẹ̀. tẹ̀lé ẹ. òkúta ló gbé ṣubú torí gbogbo òkúta níbẹ̀ ni àmọ́ táwa ló lè sọ bóyá òkúta kọ́ ló gbé ṣubú ohun tó gbé ṣubú ló máa mọ̀ àmọ́ igi ń bọ̀ wá dá tójú òkùnjọ́ ọpẹ́ lẹ́wù ẹ̀tù ẹ̀ tó bá ṣubú ibiri tá ò lè ṣe é lọ tó ṣókò yóò tá ò lè ẹ̀ tó bá fara pamọ́ tá ò lè tó ṣẹlẹ̀ tí kò lè nínú àmọ́ igi ń bọ̀ wá dá mi lójú. inú ilé ìkó ní nígbà tí mo sọ fún ẹ pé ogún mílíọ̀nù ló gbogbo èrè tó wà lórí iṣẹ́ tó bá ní
ìdá 100 nínú mílíọ̀nù ìwà fọwọ́ mu ìyàwó ìdá 20 bẹ̀. Wálé ṣé kò jọ wípé bí ìgbà téèyàn kàn ṣiṣẹ́ fóníṣẹ́ jẹ lélẹ̀. Bọ̀dá ẹ̀tún ti bẹ̀rẹ̀ ara àdájẹ́ tí mo sọ pé ó ń dènà iṣẹ́ ẹ̀yẹ látọ̀dún òun lẹ́tún sọ yẹn. Ẹni tó lówó àfọ̀ní 50%, interest 10%, èmi àti yín 2020 òun lájọ mọ́. Wálé má fi nù mí mo mọ̀ ọ́ jẹ́ ṣé bó o sọ wípé owó ìwọ̀n tọ́jú ẹ̀ sí ẹ lọ́wọ́ ni. Very good. Ẹni tó lówó ọlọ́run má jẹ́ ká dẹ́ dèrò òkúta dé kí nǹkan tìjú wá wálé nítorí èlò. Mo ní láti ṣàlàyé fún ọ̀nà tí owó tó kó sí mi lọ́wọ́ ọ̀nà tó fẹ́ fi bá rìn ní. Owó tó ná tó bá máa jáde kúrò lọ́wọ́ mi ohun tó ń lè ṣe ń pa ẹni. Ó dẹ̀ ní 50% ló ń lè gbà lórí owó. Kí ni mo fẹ́ ṣe? Ọmọ ajínà sẹ́fẹ́ máa jẹ́ ọmọ ajíbọn ni. Wálé bá mi sún sókè jọ. Bá mi sún sókè. Bá mi sún sókè. Ẹ̀gbọ́n. Ọ̀dà mo fún yín ní 10 nínú ọ̀tọ̀dọ̀ mi. Ìwà wa fọwọ́ mú 70, èmi á mú 30 àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Àmọ́ ẹ rántí pé èmi nìkan kọ́ ni mo ní. Ọ̀bẹ nìkan ló ti bẹ̀rẹ̀. Ojú àbájẹ́ sì ti bẹ̀rẹ̀ ojú ò ní dùn. Ọ̀gá. Ẹ̀gbọ́n kan sọ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé mi ni mo ní owó yìí máa ní kẹ́ máa mú lọ́dẹ. Bàbá lè fún mi kí n máa kó lọ ṣé wàá fún iyọ̀ tiẹ̀ lẹ́. Nígbà tí mo ṣòwò. Àlọ́ ti yé mi ṣègbọ́dẹ̀ tí ọ̀tẹ́ tó ní fún. Ẹ̀gbọ́n lè fún iyọ̀ tiẹ̀ náà. Ẹ̀gbọ́n ṣàṣẹ tó bá jẹ́ ìwọ ló fẹ́ owó àpò fún mi owó àwọn ọgbẹ́ mọ́ra. Ara àdájẹ́ tí mo sọ fún yín lẹ tún tẹnu mọ́ yìí. Ibi owó ti ń jáde òrọ̀ o. Òun náà ló fún kò ní pápá mọ́ra jáde. Ìsàn tí ó ṣàwọn ibi tó gbìyànjú ń bá bímọ ká tó ní kó kọ̀dí síná. Gbogbo ìwà tí mi ò ní tẹ́ ń sọ pé ó Olúwẹ̀bí sórí tó ṣe Àjàyí ẹni a ní ó kíni lẹ́yìn ó fẹ̀kún owó ẹni a ní ó pẹ́ni lójú ọ̀fà tàṣẹ tá a jẹ́ ẹ̀jẹ̀ kan náà ọ̀pá wálé ọ̀fà ó ti gbàgbé wípé ó lè tó pé kàkàkí náà mo ní ó ti pọ̀ owó tó ọgbà báyìí ó sì ò lè nà. Èmú nsọ. Bàbá máa ní ìtàn. Báwo lára ṣe ṣe ọ̀rọ̀ àtúntà yìí sí? Ọ̀rọ̀ àdúgbò ẹ̀sẹ̀ ìwé ọ̀rọ̀ ìṣòrí jù wọ́n. A ti dẹ́ṣẹ̀, a ti fìyà jẹ aláìṣẹ̀, a ti rèrò kérò sẹ́ni tí ò sábúrú. Ẹ bá wa gba àdùn lẹ̀ kó mọ́ pàkùn ẹjọ́ ẹ dákun ẹjọ́. Irú ọ̀rọ̀ táwa náà ń gbàdúrà pé ká gbọ́ lẹ́nu yín ni ṣùgbọ́n tí a bá fẹ́ fún ẹjọ́ yìí a máa pè yín. Ẹ má pè mí mọ́ ẹ̀yẹ́jú ẹ̀ ẹ̀bùn tí ra sí rí ẹ má pè mí mọ́. Ẹ̀yin náà lè máa bá wa ṣe kí fún ẹ. Kò ní wa bẹ́ẹ̀ mọ̀ pé iná abẹ́lé ní tó àmà iná abẹ́lé ní àmà pẹ̀lú tó àmà. Bẹ́ẹ̀ ni o pé ó dẹ̀ fi orúkú pé tó gbogbo kí kí o bá ṣe ti ṣe àwọn ọlọ́pàá. Ẹ bá a dá ọmọ tí bí ilé o. Àdálẹ̀. Ẹ lè gbàgbọ́ pé
ẹni tí a jẹ ọ̀rọ̀ náà tó ṣí mọ́ lórí ni ẹ̀gbọ́n Wálé olóògbé yẹn kankan. ó ti o. òun ni ẹni tó ṣe pupa. àwọn ọlọ́pàá dẹ̀ ti mú wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó dẹ̀ ti jẹ́wọ́ wọ́n tún ti gba ohun ẹ̀ sílẹ̀ gan àkọsílẹ̀ tó ṣe rí tó fi jẹ́wọ́ wípé òun gangan ni epo ẹ̀dá tó wà níbi ọ̀rọ̀ náà. Barrister Kúnlé ìgbà tọ́rọ̀ yìí bó ṣe rí má jà fara tètè lọ pé ẹjọ́ òkúta mi lọ́wọ́ mo ṣe tán láti dúró tiẹ̀ lórí ìwádìí àárín nǹkan ṣe sí kú iṣẹ́ takuntakun lórí àgbà ṣé ti kọ́pì tèmi lélẹ̀ ok káàbọ̀ ó mà ga o. ọ̀rọ̀ ilé ayé ó sì kò máa yé mi mọ́ ọ̀rọ̀ ilé ayé ó sùn ní kò máa yé mi mọ́ èèyàn ò mọ̀ pé ayé lé o a ò bá ti múra ìjà wáyé àwọn amòòkùn ṣèkà o tó ń gé ní láyé kú ohun tó pamọ́ o kedere ní lójú Olúwa. ọ̀rọ̀ ilé ayé ó sì kò máa yé mi mọ́ ọ̀rọ̀ ilé ayé ó sì kò máa yé mi mọ́ èèyàn ò mọ̀ pé ayé lé o a ò bá ti múra ìjà wáyé àwọn kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ̀yin arábìnrin àtìyẹ àti pẹ̀jọ́ ìlú wa lọ́rùn wọ́n ti fọwọ́ sí ìwé kọ́ máa pa wọ́n wọ́n ti fọwọ́ sí ìwé kọ́ máa pa wọ́n fọwọ́ sí ìwé. òṣè Jésù òṣè àwọn adúpẹ́ Jésù òṣè bàbá òṣè ọlọ́run tẹ́lẹ̀ yóò gbọ́ òṣè ọlọ́run tẹ́lẹ̀ yóò gbọ́. àfàìmọ̀ kó má ti pa arábìnrin yẹn báyìí. a ti kó ẹrù ẹ̀ fún un. ó ti fọwọ́ síwèé kọ́pá lánàá. ìwọ náà mọ ọmọ tó ń ṣẹlẹ̀ nílùú ìsìn. kò sáyè nínú àhámọ́ náà. àwọn ti fọwọ́ síwèé kọ́ máa pa wọ́n kọ́ máa pa wọ́n ọ̀rẹ́ wọn. báwo ni sọ fún mi. jẹ́ káwọn nǹkan tí mo lè ṣe fún ìjà ìsílẹ̀. ìwé ti kọ́ àwọn ti kọ́ wọ́n ló tó ká tó àwọn ọmọ ìwọ̀n òkè ọ̀rọ̀ rẹ̀. ṣé àwọn ọmọ náà títí jẹ́ wọn kàbí ti bàbá rẹ̀. ẹni tó lè sọ mi ìgbésọ̀ ara rẹ̀ kò tó tó wọ̀ ẹ̀kọ́. ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ dárí ẹ̀ṣẹ̀ jì ọmọ rẹ gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tí ó lè jẹ
Olúwa dáríjì kí o sì gbàbọ̀ rẹ̀ Jésù Olúwa wa. So wá pọ̀ ẹni bí ọkàn mi rántí ìfẹ́ yìí bẹ̀rẹ̀ wá níbo ló bá mi sọ sí ìfẹ́ mi nínú ọkàn rẹ̀ olólùfẹ́ mi rántí ìfẹ́ àkọ́kọ́ tó so wá pọ̀ ẹni bí ọkàn mi rántí ìfẹ́ yìí bẹ̀rẹ̀ wá níbo ló bá mi sọ sí ìfẹ́ mi nínú ọkàn rẹ̀. ṣé báyìí la ṣe sọ ṣó ti yá àdàbẹ̀ yẹn ni ṣé báyìí la ṣe sọ ṣó ti yá àdàbẹ̀ yẹn ni ìfẹ́ mi nínú ọkàn rẹ̀.